aráalé lórí ọ̀rọ̀ awuyewuye tó ń lọ lórí social media ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí arábìnrin yìí sọ. nǹkan náà dàbí ọ̀rọ̀ kò tí ẹ yẹ kó máa gbójú ẹ̀ jáde lórí social media ṣé o mọ̀ bó ṣe rí ni gbójú ẹ̀ máa ń dẹ́rù bàyàn eléyìí ikú eyín wá ṣàṣà bó ń sunkún àlè mọ̀ tó bá rẹ́rìn gan àlè mọ̀ 32 ẹ̀ báyìí always outside ni gbogbo nǹkan tó yẹ kó fi lọ́gbọ́n lórí báyìí eyín ló fi kú jọ ó ti wà frustrated títí ó wá ń wá ẹni tó máa pour your frustration onto ó wá wò pé Ìyábọ̀ Òjó ìyẹn ni o lè pour frustration rẹ sí ó jẹ́ lọ wábi kú sí táyé bá ti sú ẹ Bukky Jesse yín kú lọ wábi kú sí ìyá ẹ ìwọ aláìní làákà ìwọ náà wo kàtìkàtì tó ń sọ lórí iṣu ẹ lánàá olórí burúkú ìwọ ń pe Ìyábọ̀ Òjó òun pè láṣànà kí là bá pè wọ o olórí burúkú apàtẹmọ́ta ìwọ tó yẹ pé ìwọ máa ń tirẹ̀ bọkùnrin lọ́rùn ni ó ti gbàgbé Délé Táíwò ni àgbésùn Délé Táíwò ìyẹn jẹ́ báyìí ó tún gbé ẹ tì ó trash ẹbí dustbin ni olórí burúkú alájọta ọmọ èyí eléré alájọta ìwọ yìí wọ́n sọ̀rọ̀ séèyàn ajẹ́kù bàbá Mohbad abó ti gbàgbé ọ̀rọ̀ Genesis ni ó gbàgbé nǹkan tó bí Genesis ṣe bí nǹkan tí ìgbà tí Genesis tí ò fún ẹni kìíní yẹn ṣe tí ò ṣe kìíní yẹn fún ẹ ṣe bí inú fi ń ba Genesis jẹ olórí burúkú ìwọ ń pẹ nìkan láṣẹ́wó tí èyí mà dáa ìwọ àpàtẹmọ́tà nǹkan kí ni wèrè ti dóògùn ìkanra ló bá dé fún màmá ṣé Ìyábọ̀ Òjó ṣó ló kó bá ẹ ni Bukky Jesse aláyé bàjẹ́ ìwọ náà tún wò ó ní Gistlover àgbà yẹn olójúbù láìsàn but Gistlover sìn Ìyábọ̀ Òjó ni ìwọ náà ṣé okore lè sì mọ́ra wọn sọ fún mi Bukky Jesse tí ò bá ṣe pé orí tiẹ̀ ti burú àwọn tó ń wù ẹ́ gan-an I'm sorry me tiẹ̀ so sorry to say òpònú amókùnmẹ́kọ̀ọ́ nìyí aláìníláàkàì justice for Mohbad olórí burúkú ẹ̀yìn ọ̀lẹ alápámáṣiṣẹ́ ó wà lára àwọn ẹni tí wọ́n ti jẹ́ kí wọ́n rí justice up to today ìgbà tó yẹ pé nítorí àtẹnujẹ tẹ́ ẹ̀ rí jẹ́ ń bẹ̀ ọ̀lẹ ọ̀fọ́ ẹ̀yin olórí burúkú tó yẹ pé ìjíjẹ mímu yín orí justice for Mohbad òun lẹ dálé òun náà lẹ fi rí justice ìgbà up to today olùṣaláìnílàákà ìwọ gán sì rí justice fọmọ ẹ ọmọ ẹyọ kan ṣoṣo tó bí ọmọ àràkà tó bí ọmọ adójútini tó bí ọwọ́ ẹ ló dẹ̀ ti bá aṣọ mọ̀ pé ìwọ náà ti ṣẹ̀wọ̀n rí tẹ̀wọ̀n dé mọ́ mi ọmọ ẹ náà tó ṣẹ̀wọ̀n ó ti di níléèjì ó ti dègò sínú ìran yín ó bímọ kan ó tọ́ tì ọmọ ẹ ó ń ṣe jàgùdà páálí kákàkiri tọmọ ọlọ́mọ ló ń rán lórí social media ṣé ayé ẹ bàjẹ́ ni Bukky Jesse irú ayé wo ló wá ẹ mo tún rí write up tó ṣe sórí page ẹ lánàá ó nítorí náà nǹkan ó ní ìgbà tí Mohbad tó wà nú ayé wọn fún láwọ́ọ̀dì ìgbà tó kú tán náà fún láwọ́ọ̀dì ó wá ń rí fà lọ sí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó wípé she is under it òun ló jẹ́ kán fún un láwọ́ọ̀dì wípé wọ́n play game sórí pé ó daft gan tó bá daft ṣé Ìyábọ̀ Òjó lóyìn ó ní ó wà lábẹ́ edis ó wà lára àwọn tó coordinate edis ṣé Ìyábọ̀ Òjó ó wà lára àwọn ẹni tó nominate èèyàn you must be a fool ẹjọ́ òde ń ṣẹjú ẹ̀ bí àwọn òpònú aláìníláàkàì tí wọ́n máa jókòó tí wọ́n máa ra data sórí fóònù wọn tí wọ́n dẹ̀ máa decide pé dìdìrìn bíi tiẹ̀ làwọn fẹ́ máa wò ìparìndì bíi tiẹ̀ làwọn fẹ́ máa wò ó ní wọ́n sọ pé orí Ìyábọ̀ Òjó ló mú àwọn kan tí wọ́n fi ń kú pèpèpè ó ní orí ìwọ ló yẹ kó kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí tiẹ̀ ṣé wo mọ̀ pé òkú ayé ni ẹ ni you are a walking corpse ìwọ ti kú láìkú tiẹ̀ kò sí àdàbí kò nídìí kankan lórí ayé tiẹ̀ torí ilé ayé asán ló wá
sọ fún mi nǹkan gidi téèyàn ń ṣe ní ayé tí wọ́n ṣe. Wọ́n lẹ́ni tí ò bá lówó, tí ò bá lọ́lá, tó bá bímọ á tiẹ̀ tún máa wò pé ọmọ tóun bí ó máa wo future lára ọmọ. Kí ni ìwọ lè wò lára ọmọ tí ẹ Bukky Jesse? Nada. Ọmọ adójútì ni tó bí, ọmọ tó ń yọ̀bẹ sáwọn èèyàn tó fi ń rọ́ọ̀bù wọn, tó ń gba fóònù, tó ń gba gbogbo ẹ̀, tó ń lọ store, tó ń jí gbogbo ẹ̀. So kò Adabi ò nídìí láti jà lórí tiẹ̀. Adabi ò nídìí Adabi. Ìwọ ti wáyé aṣọ, ti pasánú ayé. Olórí burúkú, ìwọ tó yẹ kó lọ gbé nǹkan jẹ kó kú dànù. Kó kú dànù kó fi cover ara ẹ. Torí ẹ̀sìn ló ń ṣe tó rò pé ó ń ṣayé. Ìwọ ẹlẹ́sìn olórí burúkú, ẹlẹ́sìn múrí kàn. Olòṣà alápá má ṣiṣẹ́, gbogbo ẹgbẹ́ ń ṣiṣẹ́, kò ríṣẹ́ ṣe. Ọ̀rọ̀ justice for Mohbad yìí náà ni. Ẹ̀yin olórí burúkú tẹ̀ jẹ́ kí wọ́n rí justice àwọn náà nìyẹn. Ẹ wá lẹ́nìkan ló wà under ẹ̀ torí pé kí ni? Ṣé Ìyábọ̀ Òjó ló lọ lu Mohbad pamọ́ lé ni? Ẹ̀yin olórí burúkú akédanidání, aláyé bàjẹ́ gbogbo. Ó wá ṣépè fún ọmọ ẹyọ kan tó bí yẹn, ipò máa ṣọ́kú mọ́ ẹ lójú, láì ṣe àwọn ọmọ Ìyábọ̀ Òjó, láì ṣe Ìyábọ̀ Òjó. Ọmọ tí ò tí ì kú gan tó ti kú sáyé. Ìwọ àgàn ayé yìí, àgàn alẹ́. Samsung is changing. Wo ist die deutsche Version? Share, like, and subscribe. God bless you all.